àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ ẹ̀jẹ̀ ti gbọ́ wọn. ó gbọ́dọ̀ dín ilé dòkun òṣèlú nínú ilé wa láti yànjú síbẹ̀ kí ló wá dé kọ́mọ ìyá má ṣe dára mọ̀ torí òṣèlú onírísí gangan báwo la ti ṣe o. àsìkò tó ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn tẹ́tí gbẹ́dọ̀ kó tójúlù wọn àsìkò tó ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn lágbo òṣèlú sàlẹ̀tò nítùngbà FM ṣàlàwà ọ̀rẹ́pọ̀t náà ńlá kalẹ̀ sí àwọn èèyàn ti ń bẹ níkàlẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ àwa náà ti ń bẹ níkàlẹ̀ afẹ́fẹ́ wọn. ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀gbọ́n bẹ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn. ọ̀jọ̀gbọ́n ti ń bẹ níkàlẹ̀ kẹtẹ́ ti gbọ́ mi ambassador ọ̀nàrẹ́bù ayọ̀bámi ọmọ akínrìnádé mo tún ti gá àtẹ ètò lórí lágbo òṣèlú ẹ farabalẹ̀ ẹ bá mi ká lọ. báwo ni ní ti ká yàn yín sí. ìbà fọlọ́run ìbà fún gbogbo àwọn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìbà ṣẹ̀dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ọba tí ń bẹ ní gbogbo tó wà níbi gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo àkókò gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí gbogbo ọdún gbogbo oṣù gbogbo kábíyèsí ọlọ́run bá mi o. lágbo òṣèlú òun náà ní ètò tó gorí àtẹ́báyé iléeṣẹ́ Tùngbà 100.9 FM níbi tá a ti máa ń gbé àwọn nǹkan yẹ̀wò lọ́yọ̀ ọlọ́kan òjọ̀kan pẹ̀lú báwo la ṣe ń ṣèjọba láàrin àwa òṣèlú ara wa ìlógbòde lágbo òṣèlú ńlẹ̀tò yìí ń jẹ́ ǹjẹ́ ìnájọ́ olóṣèlú bí ǹjẹ́ ẹ mọ̀ ti fún tẹ̀dọ̀ òṣèlú bí ẹ lè darapọ̀ mọ́ wa tàbí ẹ̀rọ tí mo fẹ́ náà síta yìí ẹ pè mí lẹ́yìn ètò láti sọ pé Mr. Ayọ̀bámi ọmọ Akínrìnádé olóṣèlú lèmi náà o èmi náà fẹ́ sọ díẹ̀ nínú ìrírí mi nípa òṣèlú ètò yìí kò sí fún pátì kankan bóyá pátì A ni tàbí pátì B rárá o a sì fún pátì kankan ó wà fún ètò òṣèlú Nàìjíríà lápapọ̀ pátì A pátì B pátì C pátì D bàbá ní other political parties Nàìjíríà gbogbo ọ̀nà lọ́rẹ́ ti wà ẹkùlé sà ẹkùlé mọ̀ ẹkùlé mọ̀ bí jẹ́ ti ń gbọ́ mi kí wọ́n fàṣẹ kó dúpọ́ lọ́wọ́ Ọlọ́run àti aláṣẹ olùdaríṣẹ́ Tùngbà 100.9 FM tó jẹ́ kí ètò yìí kó wá sí ìmúṣẹ kí bùkátà Ọlọ́run tó jẹ́ olóòtú ètò yìí kí máa kí Kẹ́mi Ọ̀jẹ̀dìran tó jẹ́ lọ́wọ́ bọ́tìnì mi àti Sodiq Akínbólú tó fi ń tẹ̀ olóńtẹ̀ tẹ̀ fi ń wò wá kedere nílé ọ́díò òní ti Kẹ́mi Ọ̀jẹ̀dìran fíjúà rẹ̀ òní ti Sodiq ọmọ Akínbólú ọmọ mi náà bẹ́ẹ̀ bí òrèǹté olókùrú jù láàrin wa ṣẹ́wà ọmọ Balógun ó wà pẹ̀lú mi bì lónìí lágbára àgálùwàlà òun náà wà ń bẹ́ o àfa ayé yín ẹ̀gbọ́n kan tó bá ọmọ ní jẹ́ lẹ́yìn òdì ẹ yẹ kí n sáré ṣe pápápá lónìí kí n sáré lọ sí ibi ètò àti ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo àwọn ará lè kájọ jáde sí ọjọ́ Wednesday níjẹta à ń bá kankan bọ̀ àwọn ẹni pé Ayọ̀bámi tẹ̀síwájú lórí rẹ̀ kò sí kó bẹ́ẹ̀ ní nǹkan mi ta lè gbé yẹ̀wò ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ràn lọ́tún lọ́sì kódà tí aláṣẹ iléeṣẹ́ wa gan tẹ́ fọ́ sí pé ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ Wednesday ó dà pé ibẹ̀ náà ní kó tó ti bẹ̀rẹ̀ padà ni mo fi pè ní continuity lónìí kí ni tá a sọ ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí òun náà ní wípé nígbà tí a bá rí ẹnìkan tàbí iléeṣẹ́ kan tí wọ́n lágbára láti ṣe ojú ọ̀nà tí wọ́n lágbára láti ṣe iná ìjọba fúnra lára wọn tí wọ́n lágbára láti ṣe àkóso nǹkan wọn fúnra lára wọn pé tó ojú ọ̀nà tí ń bẹ wájú ọ́fíìsì wa yìí tó ń bẹ wájú ilé wa yìí tó ń bẹ wájú kọ́mpìnì wa yìí mo lágbára láti ṣe tó ẹni bẹ́ẹ̀ wá ṣe tán tíjọba ní pé tó ọ̀nà tó sí yẹn stéètì lónìí kí ló sún ẹ débẹ̀ tó fi náwó lé lórí fún ara rẹ ó yá nsọ kóòtù ní bá yanjú ẹ táwọn adé kóòtù tí wọ́n dárú ẹni bẹ́ẹ̀ lẹ́bi wípé ó jẹ̀bi ẹ̀sùn kó lọ sanwó tanràn ẹjọ́ sà ẹjọ́ mà sún yẹ kó rí bẹ́ẹ̀ ambassador Ayọ̀bámi Akínrìnádé lórúkọ mi
ẹ káàbọ̀ sórí àkótètò tá à ń pè ní lágbo òṣèlú mò ń bọ̀ ẹni òkè lọ́nà. Democracy, welcome to Nigeria. Democracy, welcome to Nigeria. We are happy, we are happy. Democracy, welcome to Nigeria. Democracy, welcome to Nigeria. Democracy, welcome to Nigeria. We are happy, we are happy. Democracy, welcome to Nigeria. Hey, democracy, welcome to Nigeria. We are happy, we are happy, we are happy. Democracy, welcome to Nigeria. Ọmọ yìí ọdún tí democracy ti welcome back to Nigeria. Báwo la ṣe ń lò ó? Níbo la bá dé? Òṣèlú àwa ara wa tá ṣáàfin ra wa jẹ́ ṣáàfin ní ara wa lára. Ẹ kí n padà sórí ibi tí mo ti ń bọ̀ mo yà bàrà síbẹ̀ ni. Pé ayọ̀ bá mẹ́rin pé lọ́sẹ̀ tó nínú ọ̀sẹ̀ àwọn òkè ọjọ́ Wednesday ìjẹta ní dédé agogo 12 kọjá ìṣẹ́jú 15 náà la wọ orí ètò yìí lọ́dún ní ìjẹta. Bákan náà lónìí ohun tá à ń bèèrè lọ́wọ́ ẹ̀yin ará ilé tá a fẹ́ kẹ́ bá wa dá sí kẹ́ ẹ bá ní tàn mọ́lẹ̀ sí ó ní wípé ǹjẹ́ òfin yìí tó yẹ kó sì wà bẹ́ẹ̀. Ayọ̀bámi ní owó lọ́wọ́ títí tó wà níwájú kọ́ńpìnì rẹ̀ ìjọba àpapọ̀ ló ní. Ó lè gbé ojú ọ̀nà yìí tó ń bá filẹ̀ báyìí ilé epo ló ní yìí tí táǹkà bá lọ yí lulẹ̀ ń bí tàbí tí nǹkan bá ṣẹlẹ̀ ń bí orí òní wọn ó dalé owó rẹ̀ fẹ́kẹ́ mi ó ṣòfò ó wá ná owó ara ẹ̀ ó fi ṣe títí táwọn sọ nípa rẹ̀ yìí ìjọba àpapọ̀ wá dẹ́nu pé Ayọ̀bámi kí ni tó rí tó fi ṣojú ọ̀nà yìí kẹgbẹ́ níwájú ilé mi níwájú ilé epo mi níwájú kọ́mpìnì mi tí mọ́tò bá yí dànù ń bí tàbí tí ìṣẹ̀lẹ̀ ńlá kan bá ṣẹlẹ̀ ń bí kí wọ́n ní kí ara o kò sẹ́ni tó rẹ̀ ń ṣe. Ayọ̀bámi dẹ̀rẹ́ náà kò lóun máa gbó padà lọ́wọ́ ìjọba o owó ààrẹ ló náà o owó àpò ààrẹ ló náà o ẹni pé kó padà yín ilé ẹjọ́ ẹjọ́ ta ló ní ilé ẹjọ́ ta ló tó fẹ́ dájọ́ ta ló ní ẹjọ́ tí wọ́n ń dá ta ni ó dáa àwọn adájọ́ pé tó Ayọ̀bámi ọ̀sánwó tán náà fún pé ó ṣe ọ̀nà fún alára rẹ̀ ló wá àpò ààrẹ tó ná ẹni mo ní kẹ́yìn ara ilé kẹjẹ kájọ gbé yẹ̀wò aṣọ níjẹta ọjọ́ Wednesday wọ́n á ní pé ká tó rìpíìtì lónìí aṣọ gámẹ́gá ni ó kàn yọ kàn tó rìpíìtì ẹ̀ ni wọ́n ní ká tó rìpíìtì ẹ̀ lónìí pé èròǹgbẹ̀yìn ara ilé sófin yìí tó yẹ kó sì máa exist àbí kí wọ́n ráìtì wọn káwọn ajàfẹ́tọ̀ọ́ mi ènìyàn mo mọ̀ kúrò náà ń gbọ́ alọ́wọ́lọ́wọ́ báyìí lónìí lórí òfin yìí ìgbésẹ̀ wo lẹ́yìn náà lè gbé lórí ẹ̀ tẹ́ pé tí n bá lówó mi lọ́wọ́ mo lè tún ọ̀nà mi ṣe mo lè tún àdúgbò mi ṣe tí state bá lówó lọ́wọ́ ọ̀nà tó jẹ́ ti federal ó lè tún ṣe tí local government bá ní owó lọ́wọ́ ọ̀nà tó jẹ́ ti state ó lè tún ṣe tá a bá jẹ́ kí owó kan wọ́n báyìí ǹjẹ́ bá ṣe máa bá lọ́kọ̀ yìí ṣé bá ṣe máa bá lọ́kọ̀ yìí ṣé bí a ṣe máa bá lọ ṣe ń kọ́ ẹ̀ o ní mo ní pé kẹ́yìn ara lé kẹ́tún jẹ́ kájọ dá sí láàárọ̀ yìí o ìhàwó ló kọ sí yín ìhàwó ló kọ sí mi ìhàwó ló kọ sí gbogbo aráàlú 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 kódà ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook wa Tungba FM live Tungba FM live ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ẹ tó lè subscribe sínú YouTube yín náà kẹ́tù mọ́ wa ń bẹ̀ báwo la Yorùbá mi ṣe rí ó kúrú ní àbúrò pa báwo ni kẹ́mi ṣe rí sọ́sanra ní àbò tẹ́rín tó wọn lè rí ọ tó ó jẹ́ bí àrẹ bó ṣe jẹ́ èlò lágbo òṣèlú nìtò. ẹ̀lú ẹ̀kú ètò. Ọlọ́run ló ń tò ẹ káàsán sà. Ọlọ́run bàjẹ́ o. àbí orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Tungba FM mi náà ní báyìí orúkọ tèmi ní akímọ̀ ọmọ ẹlẹ́sìn láti mòwe ládìsán. láti.
láti mòwe. mòwe Akeem ọmọ ẹlẹ́sìn. tọ Akeem ọmọ ẹlẹ́sìn à ń gbọ́ yín sà. láti mòwe ní adé bàbá fẹ́ẹ́ rí pé Nàìjíríà dáa fẹ́ẹ́ báwọn olórí tá a ní ni ò dáa. àwọn olórí fẹ́ẹ́. hello à ń gbọ́ yín. àwọn tá ń ṣe adarí lórí wa àwọn ni wọn àti àwọn ọ̀bẹ náà kiri yìí ó dáa. nígbà tí èèyàn lágbára àti ṣe nǹkan fún ara ẹ̀ táwọn aráàlú sì ń ṣàdúrà fún ẹ̀yìn níbẹ̀ lọ́la ẹ̀fẹ́ bá fẹjọ́ àwọn bẹ́ẹ̀ fẹjọ́ lóòótọ́ àwọn tí ó jókòó ní kóòtù ìjọba ni wọ́n àwọn tó fẹ́ dájọ́ ìjọba ni wọ́n ẹ wò ní agolé àkùdé wọ́n pe máa ń kan ní DJ òun ló fi ọ̀nà ọ̀dọ́ rẹ̀ ó ṣe wọnú àdúgbò ẹ̀ ní létí bàdàrà ó lè gba ọjà lẹ̀ táwọn ọmọ là ń ná táwọn Haúsá ń ná táwọn Yorùbá ń ná àdúrà ni wọ́n ń ṣe fún òní Ọlọ́run ní agolé àkùdé lápá àkùdé mi ẹ̀rọ àwọn ọmọ tó ṣe gbogbo ti gbogbo bẹ̀ yẹn kí ló dé náà fara nira wa àwa gan ni lọ́wọ́ ìyàwó olórí gangan ó ń dábàá àti wà ní olórí gan àti àwọn táwọn náà fi mi ìwọ́n àwọn ti gbé fún mi ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ nígbà tí ọba pàápàá àti ilé ìtura ẹ̀dọ́ ti gbé. òfin yẹn ń kọ́ kí lẹ fẹ́ kí wọ́n ṣe lórí òfin yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé mo fẹ́ kẹ́ ẹ gbà wá nímọ̀ràn òfin tó de ọ̀rọ̀ yìí kí lẹ fẹ́ kí ìjọba ó ṣe lórí ẹ̀ torí pé ẹ jẹ́ ká ta ká tọ́ kó ń bá àdẹrùn nídìí gbogbo tí gbogbo à ń sọ yìí fún àǹfààní tèmi fún àǹfààní tiẹ̀ náà ni tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lónìí kò ṣe máa sọ ni o ẹnìkan dẹ̀ lágbára láti ṣe ìjọba ní kí ló ṣe ọ̀nà yẹn fún wọn á fa ìnẹ̀ wọn á ní kó sanwó tànà tó yẹ kó rí bẹ́ẹ̀ hello. ẹ mà káàsán. àwa ẹ káàsán sá. orúkọ yín mà bọ̀dẹ̀ tí ń pè wá. láti Morikas lákùtè. láti Morikas. Morikas lákùtè. Àkútè. orúkọ yín mà. Títílayọ̀. Títílayọ̀ à ń gbọ́ yín mà ẹ bá ní dá sí ètò. nǹkan tí èmi kàn rí sọ sí òfin yẹn ni wípé àwọn ìjọba wa wọ́n kàn tá à ń ṣe wá bó ṣe wù wọ́n wọ́n tá à ń dára tó wù wá lórí wọn kọ́ lọ́wọ́ gbà wá ni. torí tá a bá ní kán ṣe báyìí nísìnyí nǹkan tó máa ṣe náà máa ṣe tó kọ́ lọ́wọ́ sàgbà wá lọ́wọ́ wọn. torí nǹkan tẹ́ni yẹn ṣe kò sí pọ̀ jù tí mo bá tún wà àdúgbò mi ṣe tẹ́nì kejì bá àdúgbò rẹ̀ ṣe ẹ mọ̀ pé á padà dá náà ni. àwọn tó bá ní mọ́tò tó bá rí bẹ̀ èèyàn tó bá rí bẹ̀ wọ́n lè ṣe pè fún wọn. Ọlọ́run gbà wá. àmín tó wọ́n ní kọ́lọ́run kó gbà wá ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ńlé tẹ́ ẹ tó ń wò mí lórí Facebook wa àníṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́ mo lágbára láti ṣe ọ̀nà ìjọba àbílẹ̀ ó lágbára láti ṣe ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ ní ìjọba ìpínlẹ̀ ní agbára láti ṣe ọ̀nà tí ìjọba àpapọ̀ ní wọ́n ní kẹ́ ẹ dáwọ́ ìpadà ẹ wá ní kínìdí tí wọ́n fi ṣe ẹ dẹ̀ fáìní wọn ẹni kan pàdé yín ní kóòtù nígbà tí ẹ sún wọn sí kóòtù tán wọ́n ní pé ọyá o ìjọba ìbílẹ̀ àbí ìjọba àpẹ ọyá ẹ lọ sanwó tẹ̀ràn sún yẹ kó rí bẹ́ẹ̀ hello ẹ káàsán o ẹ káàsán o. orúkọ yín sàbọ̀lẹ̀ tí ń pè wá. orúkọ mi ni Ismail Adéọdún onílé ńlá láti Èbúté Ìkòròdú. láti. Alògbà Èbúté. ok Alògbà Èbúté Ìkòròdú. bẹ́ẹ̀ ni. tọ́ sẹ́ni èmi kàn fẹ́ appreciate ọlọ́run máa fún ní tòsí. àmín ní sísọ lórí. àmín ọlọ́run. sẹ́ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ níbẹ̀ mú ètò bẹ́ẹ̀ sí ètò gidi ni but mo fẹ́ appreciate ẹnìkan kò rí. tọ́ bí aláyé wa èmi ò kó wọn jẹun bí kó pàṣẹ wọn jẹ rárá èmi bẹ́ẹ̀ sì mo appreciate ẹ̀ ní nǹkan tí aláyé yẹn ṣe nínú Ìkòròdú tí àwọn ń fojú rí èmi ò kó pàṣẹ wọn jẹ ìjẹ́ lábẹ́ wọn bọ̀ tí ìròyìn ẹ̀bẹ́ yẹn irú ẹ̀yẹ tó bá pín sí márùn nínú ìlú yìí pé kò ṣe é ṣe yẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn mo mọ̀ ní èmi mọ̀ ẹ̀tún mo mọ̀ mi kò mọ̀ lóyè tí mo jẹ́ bọ̀dà wọn rí ṣe sí ẹ̀ báàbẹ̀ máa wọ́n kọ́ àpọ̀tà àníjàdùkú wọn lórí rédíò ó ti yé bẹ́ẹ̀ ni pé iṣẹ́ nínú òfin tẹ́ ẹ̀ sọ wípé bóyá bóyá olówó kan wà ó wá wò pé ọ̀nà yóò dá kó owó tí wọ́n á tó gbé lọ kọ́nà ọ̀bẹ lẹ́tùmọ̀ àdìrẹ kan kó sọ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà bí bàtà wa ẹni torí pé ìyá ẹ̀ ti ẹ̀ pọ̀ jù ní pé kọ́nà kó gbà wá lọ́wọ́ wọn ni ọ̀nà wa wà pẹ̀lú yìí o ọ̀rọ̀ mi ló ti bẹ́ẹ̀ lọ. àmín ẹ ṣé
ẹ rí i pé broda wa tí wọ́n pè wá yìí ọ̀hún wá yìí wọ́n appreciate ẹnìkan ọwọ́ ẹni tí wọ́n ń sọ yìí náà ọwọ́ ẹ náà ń bẹ lágbẹ̀dẹ èmi náà mi ò ṣe pátì mi ò ṣèṣèlú o ẹ wádìí mi wò dáadáa ṣùgbọ́n tí èèyàn bá ṣe ẹ jẹ́ ká sọ pé ò ṣe é ọwọ́ ẹni tí wọ́n dárúkọ yẹn ó wà nú àgbẹ̀dẹ ọmọlàyè lọ́wọ́lọ́wọ́ báyìí nípa iléèwé ọmọlàyè lágbẹ̀dẹ àti gọ́tà gìrìwò tí ń bẹ lágbẹ̀dẹ ọwọ́ ẹni náà ni àdúpẹ́ púpọ̀ hello ẹ káàsán. ẹ mà káàsán mọ́. ẹ sà Haúsá ni mí o orúkọ mi jẹ́ Hafsat. kí lẹ pé. ọ̀rọ̀ yìí àkókò díẹ̀ ká tó o. mo ń bọ̀ hello mà kí lẹ pé orúkọ yìí. ṣé ń gbọ́ mi wọ́n ní pé Hafsat ni mí. ok orúkọ mi Haúsá ni mí o. ẹ ti ní Yorùbá. ó ní ká tó ọ̀rọ̀ yìí. tọ́. kò yẹ kó rí bẹ́ẹ̀. láti bọ̀lẹ̀ tí ń pè wá. ajá Agége ni. Agége ẹ ṣé. hello. à ń gbọ́ yín mà. wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ kò ní ìsìn kò sí ìrànlọ́wọ́ nìyẹn àti ṣèrànlọ́wọ́ èèyàn máa máa bẹ̀rù láti. àbí. kò yẹ kó rí bẹ́ẹ̀ o. tọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. ìmọ̀ràn wo lẹ fẹ́ gba ìjọba lórí ẹ̀sà mà. ẹ̀sà ó dàbọ̀. ó dà mà mọ̀mọ́ wa yìí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ láti Agége wọn ní Haúsá ni àwọn o láti Agége ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ sẹ̀jọ́ mọ̀ so yẹ kó rí bẹ́ẹ̀ tó bá wá ń rí bẹ́ẹ̀ bó ṣe ń rí bẹ́ẹ̀ lọ yìí kí ni ọ̀nà àbáyọ sí ní táwọn sọ nípa rẹ̀ yìí lágbo òṣèlú òun lètò ètò lágbo òṣèlú Tùngbàláwà 100.9 FM ẹ wò wá lórí Facebook wa Tùngbà FM Live tàbí kẹ́ ẹ subscribe sí YouTube wa Tùngbà FM Live hello sir. hello ma. ẹ káàsán sí ẹ pé tó. ẹ káàsán ma. mrs Mojeed Ọmọlọ́lá láti Gbólómù. Mojeed Ọmọlọ́lá. yẹ̀sà ẹ pé tó àníwá yín sì lágbára Ọlọ́run. àmì Ọlọ́run. ṣe rí àwọn ìjọba wa kọ́lọ́run ṣàánú wa lu yìí ni. wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe mọ́ wọn fẹ́ ogún ni. ẹ̀rù ló ń bá wọn wọ́n ti mọ̀ pé ẹni tó bá ṣe àtúnṣe ládùúgbò tó bá fi ẹ̀tọ́ àsìkò kan tí ẹni yẹn bá gbé àpótí kan àwọn àdúgbò yẹn máa fẹ́ dìbò fún tó ti dá mi síwájú tí nǹkan tó ń ṣe àwọn ìjọba wa nìyẹn òfin ẹ̀ lẹ́tọ̀ọ́ òfin jákujàku yẹn tí wọ́n káṣọ lórílẹ̀‐èdè Nàìjíríà òfin ìjà òfin dáadáa ni ẹ kú ètò àníwá rẹ. ẹ ṣe àmì kí ni ọ̀nà àbáyọ lórí òfin yìí torí pé òfin yìí ó ń fa ọ̀pọ̀lọpọ̀ ìdíwọ́ o ẹ̀yin olóṣèlú wa ẹ̀yin tẹ́ ẹ làmìlaka láwùjọ kí ni ọ̀nà àbáyọ lórí òfin yìí pé mo lówó lọ́wọ́ mo fẹ́ la títì ìjọba ń gbé mi lọ sí ilé ẹjọ́ lórí rẹ̀ kí ni ọ̀nà àbáyọ lórí ẹ̀ hello. ẹ mà káàsán. ẹ káàsán. ẹ kú òní rédíò yẹn ó ń han. ẹ káàsán. ẹ káàsán sà orúkọ yín. ṣe rí àwọn olóṣèlú wa. kí orúkọ yín sà orúkọ yín. olóṣèlú ọ̀rọ̀ wa lágbára. orúkọ yín sà. mo ń gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ. ẹ̀rí mo ṣe tèmi tí ń sọ̀rọ̀. Múṣin. ẹ̀lò Múṣin. kí lorúkọ yín. Ajíbádé Mọ̀sùn. Ajíbádé ẹ ṣé ó yá mo ń gbọ́ yín. wọ́n á máa jà tíkẹ́ẹ̀tì lónìí nìkan bí gbogbo ẹ̀ ti máa bàjẹ́ lónìí àdúrà ní káfíìtì wọn. ẹ̀ ń gbọ́. àdúrà ní káfíìtì wọn. mo ṣe tí mo wà ọ̀nà wà bẹ́ẹ̀ wọn ò ṣe láti pọ̀ ju ìjọba ọmọ Yíbò wọn ò ṣe láti ọdún wọn pé stéètì sílẹ̀ lónìí kíníkà lónìí wọ́n ń ṣàgún ṣùgbọ́n gbà tí mi bẹ̀rẹ̀ sí pé kọ́lọ́ ń kó sí wọn nínú òfin kẹ́ǹkan má ṣe nǹkan yẹn kí wọ́n ti ẹ̀gbẹ́sẹ̀ di pátápátá. kí wọ́n yọ kó mẹ́ pátápátá. kájọ kọ́mọ olùgbọ́pọ̀ Ọlọ́run á dúró ti gbogbo wa. àmín Nàìjíríà dá o. àmín ẹ ṣé púpọ̀ Mr. Ajíbádé láti ìgboro Mùṣín lọ́hùn-ún a ní pé òfin yìí ó yẹ kí wọ́n yọ kó mẹ́ pátápátá ẹ̀yin olóṣèlú wa kílẹ̀ yìí náà ń wò ẹ̀yin amòfin wa ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn nítorí kẹ́ ẹ dá sí ònílé yìí o ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn nítorí ká dá sí òfin yìí ọgbọ́n ò la fẹ́ dá sí tá a fi yọ kúrò ń bẹ́ẹ̀ hello ẹ mọ̀ káàsán. ẹ káàsán. ẹ káàsán sà. ẹ ṣeun. orúkọ yín. Sọjí. Sọjí. hello.
Sọjí láti máa fún Òkè Àró. Òkè Àró tó à ń gbọ́ yín sà. Nǹkan tí èmi rò pé kí a lè ṣe pẹ̀lú gbogbo tí ẹ sọ yìí inú mi dùn gan àwọn tí a ní òkè ṣe ń gbọ́ mi. bó ń gbọ́ yín dà ara lè ń gbọ́ yín. wọ́n dàbí aláìní ìkànsí ọmọ tí ń kú jọ súná nítorí pé àwọn tó bá fẹ́ ṣe ohun tí ó yẹ nǹkan tó bá fẹ́ ṣe ohun tí ó yẹ kì í ṣe ẹni tí ó ní agbára láti ṣe òní ní ọ̀dọ̀ rẹ̀ ní àdúgbò ẹ̀ láti ṣe fún àwọn ará ìlú òun ni ó yẹ kí wọ́n tó máa yẹ pé wọ́n gbógun tì ogun yẹn tí wọ́n ń gbé sí òmíì tí ó gbọ́ bá máa ṣe kò ní lára àǹfààní àti nígbà tí wọ́n ti gbé lọ sílé ẹjọ́ ṣé bó ṣe yẹ nìyẹn òfin yẹn ò wúlò àtọ́. kí ni ìmọ̀ràn yín fún ìjọba lórí ẹ̀. kí wọ́n gbé òfin yẹn kúrò. kí wọ́n yọ kúrò. ṣé káàfààní bá wà. tọ́. ó dàbí inú ọ̀dọ̀ tèmi gangan ní àjàdúgbò mi gọ́tà ní àṣẹ ti ṣe èmi ṣe mo ṣe táwọn kan òmíràn níbẹ̀ síbẹ̀ àwọn kan ní gẹ́gẹ́ bí ní ara wa náà ni wọ́n ní pé bóyá owó yun ní ara náà láti wá tó ń ṣe ìyẹn fún ará ìta kan tó jẹ́ pé àdúgbò lójú títì tí ẹ̀yà ń sọ yìí pé ìjọba tó wáyé tó wá ń sún èèyàn sí pọ̀tù wọ́n láǹfààní àti ṣe tí ẹ̀kọ́ ilẹ̀ ti máa wà ń bẹ̀ tó kò sí nǹkan tí ẹ̀dá ó lè ṣe tí ó lè tẹ́ ẹ̀dá lọ́rùn ju pé kí a ṣe ní ìwọ̀nba pé òfin yẹn o kò tẹ́ ẹ. kí wọ́n yọ òfin yẹn kó ń bẹ̀ pátápátá. tó ẹ ṣe ẹ ṣe. torí pé àwọn tó wà ń bẹ̀ àti ìjẹ àti mo tó wọ́n ṣe òfin yìí ìjọba ní gbogbo wọn kò dẹ̀ sẹ́ni tó lè wín ìjọba. bẹ́ẹ̀ni. kò sí torí pé àwọn náà ni wọ́n máa yẹ pé àwọn ló wà díẹ̀ èèyàn lè rí ẹ̀wọ̀n eré kan wọ́n lè lọ ní pé EFCC ọ̀tún ẹ̀sìn ẹ̀rọ fún wa máa gbé kékeré dìde. ẹ ṣe o ẹ ṣe alàgbà Sọjí láti Òkè Àró ẹgbọ́n tí àwọn náà tó sọ lórí ẹ̀ báyìí òfin yìí ọgbọ́n wo la fẹ́ dá sí i torí pé a lè máa wòran báyìí o ọ̀pọ̀lọpọ̀ ló ní owó yìí lọ́wọ́ láti lè ṣerú àwọn nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ kọ́pìnì wọ́n ń sọ̀rọ̀ nípa Sango lọ́wọ́lọ́wọ́ báyìí Sango Delta gbogbo kọ́pìnì tó ń bẹ ń bẹ àwọn tó wà ní Kòròdú ń bí sprintex ní kankan ni kò ń ṣe pé àwọn èèyàn wọ̀nyí wọn lówó lọ́wọ́ láti ṣe ojú ọ̀nà o ṣùgbọ́n kí ni tó ń ṣẹlẹ̀ ni pé wọ́n á ní ìjọba àpapọ̀ ó fáìnì wọn ìjọba ìpínlẹ̀ yóò fáìnì wọn ìjọba ìbílẹ̀ yóò fáìnì wọn èyí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀nà wa lónìí tí ò fi ṣe é rìn o kò sí pé àwọn kọ́mpìnì yìí ò lówó ẹ̀ lọ́wọ́ láti ṣe o ìjọba àpapọ̀ kí ni ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ yìí òfin yìí ẹ rìfísìtì ẹ̀ àwọn ará ilé wọ́n sọ pé ẹ rìfísìtì ẹ̀ Tòǹgbà ọlọ́pàá náà FM àwọn sọ fún mi pé ẹ rìfísìtì ẹ̀ ẹ yẹ lókè lọ́nà mò ń padà bọ̀. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest. Kò sí bí kíbi tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ Naija máa ní mí. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest. Kò sí bí kíbi tí mo wà tèmi ò ní fọwọ́ sọ̀yà pọ́mọ Naija máa ní mí ọlọ́run jẹ́ ajẹ́ ẹ̀kọ́ tó léegun ẹ̀jẹ̀ máa lọ lè fi báyìí jẹ́ lẹ́rọ̀ ìtàṣe náà tó Àdùnní Adé ó ti wà mí kò gbọdọ̀ jókòó lé wọn lórí mọ́lẹ̀ báyìí ó kú bí wàá ṣe sọ̀rọ̀ jáde adúpẹ́ pé okòó jàre kò sí àǹfààní láti lè gba ìpè kankan wọlé mọ́ ètò tó kù ń sìn ọlọ́run o ẹni pé gbogbo àwọn ètò wa lè ṣe wá ń bí ọkọ̀ òjò kan ní ẹlòmíì àtúgòrí àtẹ̀ǹsì adúpẹ́ pé ọkọ̀ thank you so much ladies and gentlemen gbogbo ẹni ṣèlú wa adúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n òun tá à ń sọ yìí ẹ dákun ẹ bá wa fi ojú òfin ẹ bá fi yẹ̀ wò
tó Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ tèmi lórúkọ gbọ́n tájọ ṣètò papọ̀ lórúkọ olóòtú ètò yẹn Bùkátà Ọlọ́run ẹni kí wọ́n sọ pé Pastor Sunday Adégbòye ní anibaba happy birthday to you bákan náà Abdullahi Ọlọ́kọ̀ onílọ́jọ́ bíi tiẹ̀ náà happy birthday to you bóyá àdùn náà ti birthday lónìí mi tiẹ̀ mọ̀ mo ti gbàgbé déètì tiẹ̀ títí ọjọ́ mẹ́jọ táàtù mọ́ pàdé níjọ́ Friday báyìí lórí àkọ́tọ̀ ètò lágbo òṣèlú mo kí n pé ẹ̀ṣin ìṣẹ̀ntẹ̀ ti sí wa Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ mi ẹlẹ́kùnrin sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08059799858